ẹ̀yin ọmọ ìyá mi nasiha mi fún yín ni pé ẹ dákun ẹ jẹ́ á sọ uslubul wa'z ẹ jẹ́ á sọ al-hikmatu fil wa'z gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yín yìí bóun sì sọ tí gbogbo ayé wá ń yìn gbogbo wá sí rẹ̀ mí tẹ́sẹ̀sẹ̀ ń post ní sí mo sẹ́yìn rí rẹ̀ omi èyí ó rí èyí ó sì máa sọkún èmi ò yẹ ó rí èyí ó rò pé màláìka kò ti sọ fún ọgbẹ́ ọ̀ní pé kú fa ọ̀ tètè sọ eléyìí wàláì so ẹ jẹ́ á lo òṣùlùbù rẹ̀ wá sí mi lè gbóná lára ó lè gbóná especially tó bá jáde ibi tí ò yẹ kó ti jáde especially èmi walillahi alhamd ọjọ́ orí ń gbà lẹ̀ díẹ̀díẹ̀ náà lọ́wọ́ tiwa náà torí Ìlọrin yìí mo máa ń sọ ní ìwò moscow síbi tí n ti lè sọ Ìlọrin ní kíbùlátù díì fún gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó bá fẹ́ ṣàbòsí tó bá fẹ́ ṣe kéèta ni ó sọ pé Ìlọrin yìí ṣe kíbùlátù díì fún gbogbo ilẹ̀ Yorùbá Ìlọrin ni kíbùlátùl ilm kíbùlátùl ilm markaz Agége ni ilẹ̀ Yorùbá mò ń sọ o ilẹ̀ Yorùbá mò ń sọ o markaz Agége ni tó ń kọ́ markaza wallahi azim markaza Agége bí kọ́sà ẹni tó bá ní kìí ṣe markaza Agége fún gbogbo ilẹ̀ Yorùbá o fún gbogbo ilẹ̀ Yorùbá kó múrù rẹ̀ wá láti 1947 50 60 70 ká tó lé markazi bá àwọn dàkátìrà ṣẹ̀ṣẹ̀ ń jáde lọ́dọ̀ wa ní 1980 àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń jáde àti pàráfísà 1980 tọ̀bí àtẹ̀mí ìgbóná ọ̀la wà fún mi kò sí fún Akóredé àti Aláró tí n bá rí nǹkan kan tí mo pè ní kíbùlátùl ilm tí ò lọ pẹ̀lú nǹkan tí jumhurul ulama ẹ̀ sọ pé sálàfò ẹ̀ sọ sálàfí o ẹ̀ sọ wàhábíyà o nǹkan tí ò lọ pẹ̀lú jumhurul ulama Málìkì Ṣáfìí Hánàfí Hanbali tí ò lọ pẹ̀lú ẹ̀ èmi ò tún ṣe o èmi ò tún ṣe bí ọmọ yìí ti ń tún ṣe but àwọn àyókù mi wọ́n sọ pé ní tó bá ti jọ dé ń bẹ̀rẹ̀ nìkan kan gbọ́dọ̀ tún ṣe mọ́ ǹjẹ́ wá ní tún ṣe mo sọ fáwọn àgbàlagbà wa tó jẹ́ àgbàlagbà wa bàbá ẹ mójútó yìí ọmọ àwọn ò ní mójútó yìí fi àwálẹ̀ lórí mọ́nájì wa èyí tó máa lọ ní mọ́nájì yẹn ọlọ́run kó bá ṣe dáadáa fáwọn bàbá náà wọ́n ní ní bú yín lórí mọ́nájì tí yín ẹ máa ṣe lọ àmọ́ mọ́nájì tí wọ́n náà ẹ máa bù wá wàláhì làzim mọ́nájì wọn wúlò ó wúlò ó padà wúlò fún súnà ọlọ́run kó bá san àwọn bàbá yẹn lẹ́san dáadáa bó ló ṣe wúlò fún súnà.